أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من بعث رحمة للعالمين، محمد صلى الله عليه وسلم وأهله وصحبه أجمعين. أما بعد، فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. mo kí Ọlọ́run, mo sì kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́tàn rẹ̀, Ọlọ́run á fi tóbi rẹ̀ bẹ̀ ọ́ látòrí ànábì wa Muhammad, àwọn aráalé àtàwọn sàhábà nàbí, gbogbo wọn ìyàwó ànábì àtàwọn ọmọ ànábì. Dákun jọ̀ọ́ Ọlọ́run, gbogbo wọn tí wọ́n bá lùgbà láwọn ẹni rẹ̀, bá wa kẹ́ wọn, kó sì bá wa gẹ̀ wọ́n Ọlọ́run. Gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ́nú ẹ̀sìn Islam, dákun jọ̀ọ́ Ọlọ́run, bá wa kẹ́ wọn. Àwọn tí wọ́n wá ń ṣẹ́kù nínú àwọn àlùfáà wa, jẹ́ àtúbọ̀ rí wọn pẹ́. Mo kí gbogbo iye ẹnìkọ̀ọ̀kan wa nínú Islam kú dídé àsìkò tá a wà yìí. Mo kíra wa kú dídé àsìkò tí kó wá wà láyè kó wá. Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o. Dáadáa kó wá, Ọlọ́run jẹ́ ó bàjẹ́, Ọlọ́run sì ní pa ẹnìkọ̀ọ̀kan wa lẹ́kún. Gbogbo ohun tá à ń fẹ́, tá à ń béèrè lọ́dọ̀ Ọlọ́run lóore, ìrọ̀rùn báyìí lọ́lọ́run ó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa o lóore o. Èyí tí a ò fẹ́ láburú, Ọlọ́run bò ní fi ṣàdánwò fẹ́nìkọ̀ọ̀kan wa. Ìdààmú kéré ó tóbi, Ọlọ́run ò ní fi sọ̀rọ̀ wa. Lágbára Ọlọ́run, a ní dẹni àná o. Torí t'Ọlọ́run, ní àárọ̀ yìí ẹ rí wípé mi sábà kí máa ń ṣe program ní ọwọ́ àárọ̀ báyìí, mi sábà ń ṣe program, ṣùgbọ́n nígbà míì yóò máa wáyé. Bí ọ̀rọ̀ bá ṣe wá náà láṣe kíni láṣe sọ, léyìí tó bá yẹ ká sọ sí. K'Ọlọ́run kó dákun jọ̀ọ́ kó ṣe dáadáa fẹ́nìkọ̀ọ̀kan wa, kó sì wo àníyàn wa tá fi ń sọ̀rọ̀. Ó dákun, tó bá yẹ pé àníyàn rere ni, gbogbo ohun tí ń jẹ́ oore ayé àtàlìkìyámọ̀, Ọlọ́run ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa. Àwa mọ̀ wípé a ní àníyàn bú, àníyàn tó dáa la ní. So k'Ọlọ́run bá kó dákun jọ̀ọ́ kó ṣàánú wa, kó sì gbé wa lékè. Tọ́, fídíò kan ni ó ń jà rànyìnrànyìn. Ṣé mọ̀ wípé a ti wà ní Ramadan, mú kíra wa kú òǹgbẹ. Lọ́dọ̀ tàwa ká kíra wa kú òǹgbẹ kì í ṣe haram, ṣùgbọ́n àwọn tó pè ní haram, àwọn ló mọ ohun tí wọ́n rí. Ṣùgbọ́n mi ò lérò pé wọ́n rí t'Ọlọ́run àtànábì, torí pé Ọlọ́run àtànábì ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn ni wọ́n mọ ohun tó rí. Bóyá nínú ẹgbẹ́ tí wọ́n ni wọ́n ti ṣòfin yẹn tó wá fẹ́ ti mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn. Ṣùgbọ́n àwa mùsùlùmí làwa, àwa ò ṣẹgbẹ́ kankan ju orúkọ tí Islam pè wá lọ. Mùsùlùmí náà bá pè wá, Islam sì là ń ṣe. K'Ọlọ́run kó má gbèsìn lọ́wọ́ wa láyéláyé. Bá mi share fídíò tó t'Ọlọ́run àtànábì. Bàbá wa Mudirul Markaz, Samahatu Sheikh Habibullah Adam Abdullah Al-Aluri, Adamullahu hayatahu. Good morning. K'Ọlọ́run bá wa lọ́rẹ̀ mi bàbá wa Mudir. Wọ́n ṣe tafsiri lánàá tó jẹ́ ọjọ́ kìíní nínú Ramadan. Mo dẹ̀ rí fídíò yẹn láìpẹ́ yìí o, but tí mo ti fídíò yẹn, mo rí bá fídíò yẹn pàdé láìpẹ́ yìí, tí bàbá wa Mudir ti ń sọ pé nínú fídíò wọn, nínú tafsiri wọn ní àná, bàbá yẹn ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé kí wọ́n mú àyà kan wá tàbí hadith tó sọ wípé ó gbúdọ̀ dúró de sultan kó tó bẹ̀rẹ̀ àwẹ̀. Ó gbọ́dọ̀ dúró de ìkéde sultan kó tó sọ wípé ó fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà. Ẹ gbádùn mi. So bàbá wa Mudir sọ̀rọ̀ yẹn. Ṣé mọ̀ wípé àwọn èèyàn, k'Ọlọ́run kó ṣàánú wa, ọ̀pọ̀lọpọ̀ ò rẹ́dí láti kẹ́kọ̀ọ́. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe inú ẹ̀sìn sìn ni wípé ó bá ka Al-Quran, ó bá ké hadith, kí ó mọ kí ó kó mọ́ mi títì, gbogbo ohun tó bá lẹ́wọ̀n kò lè ké, a fẹ́ gbọ́, torí pé a fẹ́ràn rẹ̀.
àìfẹ́ràn rẹ tá àfẹ́ràn rẹ yẹn ṣá máa wí nǹkan tó ń wí lọ gbogbo ohun táwọn kò lè ké ní Al-Qur'an àfẹ́ gbọ́ ohun tá a fẹ́ gbọ́ náà ni wípé ṣá sọ̀rọ̀ kan tá a dì mú ibi tá a bá ọ̀rọ̀ ìsìláàmù wa dé nílẹ̀ Yorùbá nìyẹn kọ́lọ́run kó ṣàánú wa láyé àwọn bàbá àtàná gbogbo orúkọ yóò sí bàbá yẹn ṣe fídíò wọ́n ṣe tẹ̀fsírì lánàá wọ́n fi tẹ̀fsírì gan wọ̀nyí bẹ̀rẹ̀ ohun tẹ́mi ní kọ́ ṣe lánàá yẹn wọ́n kọ́ fi kí Ọlọ́run kí ànábì wọ́n kí gbogbo àwọn ẹni rere wọ́n kọ́ sọ̀rọ̀ díẹ̀ tí abáyẹn bá wá bọ́ sí agbami tẹ̀fsírì tán bóyá lẹ́nu ni yóò bẹ̀rẹ̀ tó yẹ́yẹ́ bàbá yẹn kọ́ sọ̀rọ̀ wípé wọ́n móṣù wọn móṣù òkè tó bá rí bẹ́ẹ̀ ìwọ tó ní àwọn gbọdọ̀ dúró de sultan òkè ẹ̀rí wo ló ní nínú Al-Qur'an àti hadith lẹ́nu àná yẹn làwọn èèyàn ti ń gbé kiri mo wá ń fẹ́ kẹ́kọ̀ọ́ ó ṣeé ṣe káwa má ti ka Al-Qur'an débẹ̀ ó ṣeé ṣe ká má ti rí hadith ṣe mọ̀ pé hadith ti ẹ̀pọ̀ ń tiẹ̀ mélòó ló fẹ́ rí tán nínú hadith so bóyá àwọn ò tí rí hadith yẹn tí ó máa tọ́ka wa síbi wípé ó ti dọ̀rọ̀ yàn fún wọn mùsùlùmí tó wà Nàìjíríà pé tí sultan bá ti kéde kí ló ṣẹlẹ̀ ẹ lọ yanjú ara yín tí sultan bá ti kéde ó gbọ́dọ̀ mú àwẹ̀ ṣó ti yé ń sìn ṣé ọ̀rọ̀ tí mò ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àníyàn mi ní kọ́lọ́run fi àdájú bá yá sí pé mò ń ṣe àbòsí mímọ̀ àdàbí tó bá yá sí wípé mò ń ṣáìdì mùdírù lórí aburú ló bá kù gbogbo alábòsí nínú ẹ̀sìn Islam yìí Ọlọ́run yẹpẹrẹ látàlẹ̀ kìámọ̀ gbogbo wa Ọlọ́run sì lúgọ̀dì ní kálukú wa Ọlọ́run lúgọ̀dì oníkálukú wa á lọ pàdé Ọlọ́run tó dá wa wallahi mi ò ṣàbòsí o Ọlọ́run sì ń rí mi gbogbo ohun tẹ́yin bá mú kílekíle lọ́dọ̀ tèmi máa gbé wálẹ̀ máa mú wá ní rírọ̀ ẹ jẹ́ àjọ fi etí àgbọ́yé gbọ́ ọ̀rọ̀ yìí káwá jọ gbọ́yé ká sì digest ẹ̀ okay kí ni solution but ẹ̀yin ò fẹ́ gbọ́ ẹ̀ kí n fẹ́ gbọ́ ẹ̀ kí n fẹ́ lẹ́yìn ẹlòmíì kò lè ká lè fìdí yá kò lè ká ó tún wá rẹni tó lè kà tó mọ̀ tó fa tó ké tó ṣe gbogbo ẹ̀ á tún máa bù báwo ló ṣe fẹ́ ní àlùbáríkà náà ohun tèmi nílérò ni pé ó yẹ kí ẹ̀yin tẹ́ ń ṣàtakò kẹ́ jáde kẹ́ kọ́ bàbá yẹn ní kéwu kẹ́ kọ́ wọn ní kéwu pẹ̀lú ìbéèrè wọn yẹn ẹ fún wa ní Al-Qur'an ẹ fún wa ní hadith tó sọ bẹ́ẹ̀ tó mú wá lọ́rọ̀ ọyàn pé sultan yẹn gbọ́dọ̀ tẹ̀lé ni by túláàsì by fire by force by túláàsì ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn ni tó bá ní kí wọ́n rí oṣù ní Saudi tó bá rí nígbà tó rí láwo kódà kó rí ní Nàìjíríà wa ẹ̀rí tó sọ pé nínú Al-Qur'an fi kitabi wa sunna tó ní ohun tí ẹ máa ń claim náà nìyẹn tẹ́ fi máa ń jẹ àwọn èèyàn tẹ́ fi máa ń kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ gẹ́gẹ́ bí wípé ohun tẹ́ ń ṣe náà òótọ́ ni ohun tẹ́ ń ṣe òótọ́ ni tó bá já sí wípé òótọ́ ni nǹkan tẹ́ ń ṣe tẹ́sí stand lórí wípé qala Allah wa qala Rasul ó dá ẹ fún wa ní hujja yín fi kitabillah nínú tírà Ọlọ́run nínú tírà Ọlọ́run tí ń ṣe Al-Qur'an àti hadith Ànábì gẹ́gẹ́ bí àbáyẹn ṣe sọ pé ó di ọ̀ranyàn fún gbogbo wa mùsùlùmí ká tẹ̀lé ìkéde sultan kódà kó rí oṣù Nàìjíríà so tó bá yẹ sí pé kò wá rí bẹ́ẹ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ á já sí wípé bídíà tẹ́ ń takò náà lẹ́yìn náà ń kó sí àdádálẹ̀ ẹbú tẹnípẹ̀ ń takò lẹ́yìn náà ń polówó yẹn àdádálẹ̀ torí ohun tá a ké ohun tá a kà bó ṣe yé mi mọ
ní kínkínní yẹn ó ní ohun tá à ń wò, ó ní ohun tálùkùránì sọ, ó ní ohun tí ànábì sọ pé bẹ́ ṣe máa wá oṣù rèé, bẹ́ ṣe máa bẹ̀rẹ̀ àwẹ̀ rèé. Èmi ò rí bí tánàbí ti claim wípé ẹ gbọ́dọ̀ dúró de sultan ọba ìlú kan tí àṣẹ rẹ̀ ò dé ní ìlú yín lẹ gbọ́dọ̀ dúró dè kó kéde fún yín. Tá a fẹ́ fi nílẹ̀ fún wa, ìbéèrè tí bàbá yẹn béèrè yẹn, ẹ má wulẹ̀ bú bàbá yẹn. Ó ti yẹ sí, tó bá bú bàbá yẹn yóò túmọ̀ sí páláì mọ̀kan nìyẹn nìyẹn. Má wulẹ̀ bú wọn. Ohun tí tèmi expect tó yẹ kó ṣe ni wípé jáde tán pẹ̀lú tírà like pẹ̀lú ayal Quran àti hadith anabi tẹ máa ń claim wípé ẹ gbé manhaj yín sórí qala Allah wa qala Rasul. Ó yẹ jáde pẹ̀lú qala Allah wa qala Rasul yẹn, ẹ wá fi dìbọ́ǹkì, ẹ wá fi kó ọ̀rọ̀ yẹn padà sọ́ni bàbá yẹn padà. Tó bá yẹ sí wípé olóòótọ́ ni yín, tó bá yẹ pé òótọ́ lẹ̀ ń ṣe, àwọn èèyàn sọ wípé ẹ̀ ń bínú bàbá yẹn ni, àwọn èèyàn ní ẹ̀ ń ṣe lára bàbá yẹn ni, ẹ̀yẹn prove wọn wrong pé ẹ̀ bínú mudir, ẹ̀ ṣe lára mudir, ẹ̀ prove wọn wrong, ẹ̀ kọ̀ jáde tán, ẹ̀ fún wa ní ayal Quran, ẹ̀ sì fún wa ní hadith tó ń fi rinlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ò fábòsì, wádìí ṣe ń fi ghairi mahallihi, ìgbé nǹkan sí ààyè tí ìṣe tiẹ̀ òun ló ń pè lábòsí. Kéèyàn gbé nǹkan sí ààyè tí ó yẹ, tí ó bá mu, òun ló ń pè lábòsí. Ṣé ó ti yé yín sí yìí? So nǹkan tẹ̀mí expect nìyẹn. Ṣé ìwọ tó bá ti ń bè èbú, Ramadan tafsir ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ nìyẹn. So ìwọ tó bá ti yẹ pé èébú ló fún máa bú tiẹ̀, ó fún máa bè èbú, ó ní ohun tó fẹ́ present nìyẹn. Ó kàn ń bínú lásán, ó kàn ń bè èbú, ó kàn ń dára ẹ láàmú lásán, ó kàn ń fún rẹ ní problem lásán lórí òdo, lórí àìmọ̀kan, òun ni ohun tó fẹ́ present. So àwọn tó bá jẹ́ ní ire, tó bá gbádùn wọn ní ká ẹ̀kún. Ohun tèmi expect ni wípé a ní ẹ máa prove bàbá yẹn rọ pẹ̀lú mímọ̀, ẹ má twist al-Quran. Tó wọ́n tó bá twist al-Quran wà lọ jẹ́ ìyá iwájú Ọlọ́run. Ohun tálù Quran bá wí ni kò wí, ohun tẹ́sìn bá sọ ni kẹ́ sọ. Èmi ò tako sultanu, torí gbà yẹn sì lẹ́tù yí ọ̀rọ̀ síbi tó lúwẹ̀ ò yí sí, mi ò tako sultan. Ṣùgbọ́n ohun tí bàbá yẹn ìbéèrè bàbá yẹn lèmi náà ń tún yín bí. Ṣé dandan ni ṣàgbọ́dọ̀ tẹ̀lé wọn? Nílé kéwù mi tí mo ti ń tíṣe wọn lé kéwù, mo débẹ̀ lánàá. Nígbà tí mo débẹ̀ lánàá, àwa jókòó wá fẹ́ àmúgbádà àti bẹ̀rẹ̀ wáàsí. À ń gbáradì àti ṣe kíni àti bẹ̀rẹ̀ wáàsí lánàá. Lórí ìgbáradì wa mo wá jókòó, mo ń sinmi. Torí ní alẹ́ ìjẹta mo ní accident kékeré kan ní alẹ́ ìjẹta. Mo ní accident kékeré kan. So kíní ẹ affect mọ́tò mi, ó fọ́ kíní headlight yẹ. So ìyẹn mo wá lọ gbé kílẹ̀ ọwọ́ bí ṣe máa ṣe kíní ẹ níwọ̀nba. Ìgbà tí mo wá dé ilé kí ni mo dé sí. Mo wá jókòó, mo wá ń sinmi. Mo jókòó. Ní mosque wa yẹn sì nìyí, mosque wa yẹn, bàbá tó jẹ́ imam, ọlẹ́bàá lọ́rẹ̀ ẹ̀mí wọn, wọ́n gba àwọn Haúsá sí ibẹ̀. Torí bí tọ́wọ́ Haúsá yẹn ti ń ṣiṣẹ́, tó ti ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn, àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ onílé tó ní ààyè yẹn, so wọ́n ti gbé ilẹ̀ wọn, ó ti ní kọ́ wọn developer wá wúlé ilé bàbá wọn yẹn, so wá gbé fún àwọn developer yẹn wá ń kọ́ complex síbẹ̀, ó wá lé àwọn Haúsá yẹn kúrò. Àwọn Haúsá yẹn sì máa ń, èyí tó ń ta ògùn ń bẹ́nu wọn, tó máa ń ta ògùn, èyí tó ń ṣe súyàtà ó ń bẹ́nu wọn. Àwọn tí wọ́n máa ń gẹnu fáwọn èèyàn, wọ́n fẹ́ẹ̀ tó bí 6 láwọn tó máa ń gẹnu fáwọn èèyàn. Lábẹ́ àwọn tó ń gẹnu fáwọn èèyàn yẹn náà, àwọn kan tún wà tó máa ń gé nǹkan, tó máa ń rẹ́ nǹkan náà fáwọn èèyàn. Obìnrin kan náà wà ń dáná oúnjẹ, òun máa ń dáná oúnjẹ yẹn láti lé, ó máa gbé wá síbẹ̀,
ó máa gbé ó ní counter ó ní table tó gbé síbẹ̀ bá tó di pé àwọn developer yẹn dé tẹ́fẹ́ wọ́n lè gun wọn kúrò so mosque lọ wá tọrọ àyè sí nínú compound mosque yẹn àwọn tí wọ́n ń gẹrun wà ńbẹ̀ obìnrin tó ń ta oúnjẹ ìyẹn wà níta mosque lọ ní iwájú fence mosque yẹn ẹni tó ń ta ògùn náà òun náà bọ́ sápá kejì àwọn òyìnbá sọ̀rọ̀ ní mosque yẹn mo wá débẹ̀ lánàá mo wá rí wípé obìnrin tó ń ta oúnjẹ yẹn gbé oúnjẹ wá lọ́sàn àwẹ̀ ní ọ̀sán àwẹ̀ mi ò tiẹ̀ kọ́wọ́ kọ bí ara sí bóyá ó sì gbé wá kó tá bá fẹ́ ṣínú àwẹ̀ ni ìyẹn ní àná mo wá jókòó mo wá ń bẹ̀ bá mọ̀mí léèrè ìgbà tí mo wá rí pé àwọn haúsá tó ń gẹrun yẹn wọ́n lọ ra oúnjẹ wọ́n ń jẹun mo wá ń bi bàbá léèrè wípé bàbá yìí máa bọ̀ lẹ́yìn ẹ̀ka túbọ̀ nìyẹn pẹ̀sẹ̀ àwọn haúsá yóò gbàwẹ̀ ni wọ́n ò gbàwẹ̀ ni wọ́n ní wọ́n gbàwẹ̀ àwọn ní wọ́n ò gbàwẹ̀ mo ní kí ló dé wọ́n ní kò tẹ̀ yá wọn lọ pé tó bá yẹ kó gbàwẹ̀ wọn lè máa lóhun jẹjẹ ọ wá pe ẹnìkan náà haúsá yẹn salaam alaikum you come ọ wá ń bi léèrè wípé ó ò gbàwẹ̀ ni ó ní àwọn ohun tí gbàwẹ̀ o mo wá jókòó mo wá ń wò ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ àná ni o tó bá sì rú yín lójú mo lè lọ interview haúsá yẹn mo lè lọ interview wọn ṣé mọ̀ pé nínú àwọn ẹ̀yà tí ó fi ẹ̀sìn ṣe lé haúsá wà ṣé mọ̀ pé nínú àwọn ẹ̀yà tí wọ́n fi ẹ̀sìn ṣe lé haúsá wà ṣé dẹ̀ mọ̀ pé ẹ̀yin èèyàn wa èèyàn mọ̀ ìyá wa nínú ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá ṣé mọ̀ pé àwọn haúsá ilẹ̀ máa ń gbélé wa lórí nílẹ̀ Yorùbá wípé ẹ lọ sílẹ̀ haúsá ẹlẹ́bọ̀ ṣe ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ ẹ lọ sílẹ̀ haúsá bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹ máa ń claim nìyẹn pé ẹ lọ sílẹ̀ haúsá ẹlẹ́bọ̀ ṣe máa ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ àwọn haúsá yẹn ni wọ́n wá gbàwẹ̀ lánàá yìí kì í ṣe gbogbo àwọn haúsá o lọ́dọ̀ tí haúsá mi lè gbà lọ́dọ̀ tí yín o kankan o but àwọn tí mò ń wí iṣẹ́ wọn ò gbàwẹ̀ lánàá wọ́n wá ń jẹun lọ́sàn-án ok wọ́n wá ń bílẹ̀ pé kí ló tẹ̀yìn gbàwẹ̀ ó ní pé lọ́dọ̀ táwọn wípé táwọn bá tó róṣù báyìí fúnra àwọn báyìí táwọn bá tó fojú ara àwọn róṣù báyìí lọ́wọ́ máa tó gbàwẹ̀ èmi wá sọ fún wípé ṣebí sultan ti kéde ṣé wò gbọ́ ó pe àwọn aráàlú yìí ni kò pe àwọn tó kù yìí pé ṣé sultan ti kéde ó ní kò kàn mú náà pé sultan kéde sí àwọn àyè tí wọ́n pé ọ̀wọ́ káwọn fojú róṣù ni ìkọ́ wá ń sọ fáwọn ìkọ́ wá ń sọ lánàá wípé bóun ṣe òun nìkan lòun gbàwẹ̀ lánàá gbọ̀n táwọn kún bẹ́ẹ̀ wọ́n pọ̀ àwọn sáyẹn pọ̀ gan o ó ní òun nìkan lòun gbàwẹ̀ mo ní ọkọ̀ ṣé sultan lè wọ́tẹ́lì ó ní ara o ó ní òun pé fámílì òun nílé ó ní wípé òun pé àwọn fámílì òun ló wá sọ fóun bóyá ìyá àbí bàbá tiẹ̀ ni ló wá sọ fún wípé kóun gbàwẹ̀ lòun ṣe gbàwẹ̀ lánàá ẹyọ kan nu wọn ṣó ẹyọ kan ṣó ló gbà bọ́ ṣe pọ̀ tó gbogbo wọn tó kó wa ń jẹun lọ́sàn-án àwẹ̀ lánàá bóyá ni wọ́n tún gbàwẹ̀ léni torí àwọn dúró àwọn gbọ́dọ̀ róṣù bóyá ni wọ́n tún gbàwẹ̀ léni ó dùn mí pé fídíò yóò wà lánàá tó ní afẹ́ ṣe wá sí lánàá yẹn ní bá ti ṣe fídíò kí n máa interview wọn kí n máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ so kí n máa interview wọn kí n máa gbọ́ wallahi tallahi thumma billah ọlọ́run orí mi o wallahi haúsá yóò gbàwẹ̀ lánàá àwọn haúsá yìí náà sì lè máa gbélé wa lórí ilẹ̀ Yorùbá ẹni ká dàbí wọn ẹni ká dàbí àwọn haúsá yẹn ẹni ká dàbí wọn sultan kéde wọn ò tẹ̀lé ìkéde sultan àwọn tó jẹ́ àwọn tó yẹ kó kọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n làwọn haúsá yìí pẹ̀lú sultan kí ló dé tí wọn ò tẹ̀lé sultan tí wá sí pé àwa Yorùbá lẹ́ṣà ń fọ́ sí wa pé by fire by túláàsì a gbọ́dọ̀ tẹ̀lé sultan tó bá yẹ pé a fẹ́ dúró de àwọn haúsá tó bá yẹ pé a fẹ́ dúró de a fẹ́ lo ìdájọ́ káwọn haúsá yẹn wí lánàá fún mi yẹn ọ̀rọ̀ tó sọ lánàá ká nípa àná fẹ́ lorú ọ̀rọ̀ yẹn a nídìí láti tẹ̀lé sultan kí sultan rí oṣù fún àwọn tó jẹ́ àwọn èèyàn tiwọn kí
àwa tá jẹ́ Yorùbá náà kí àwọn olórí wa náà rúṣù fáwa náà nílẹ̀ Yorùbá. Torí àwọn Haúsá yẹn sọ fún lánàá wípé tí àwọn ò bá fojú àwọn oróṣù fúnra àwọn báyìí àwọn ò lè gbàwẹ̀, pé àwọn ò fojú rí, bóyá wọn ò gbà lè ní báyìí sí àmọ́ bí a ti bá débẹ̀, but lánàá yẹn wọn ò gbàwẹ̀. Sultan sì kéde láti jẹta. Ẹnìkan ọ ní wọ́n tún pọ̀ ní Àbújá níbí báyìí tí wọ́n gba àwẹ̀ àbí báyìí sọ tí wọ́n gba àwẹ̀ lánàá kìnìún kan. I witnessed one last Ramadan. I swear with Almighty Allah, I saw in a Hausa person eating food during the Ramadan. Àní iṣẹ́ ní nǹkan tá à ń sọ yìí, èmi fúnra mi fojú mi rí lánàá báyìí. Mọ́ọ̀sì wa ló ti ṣẹlẹ̀, mọ́ọ̀sì wa gbogbo ló ti ṣẹlẹ̀, wọ́n ń jẹun lọ́sàn-án àwẹ̀ gangan. Ohun tó bá fi lè mọ́ wọn máa lè tẹ̀lé Sultan, kí ló tẹ́ wá ń fọ́ọ̀sì Sultan náà, tá wá ń fọ́ọ̀sì ìkéde Sultan lé àwa lórí. So ohun tí bàbá yẹn béèrè ìbéèrè lásán ni, ẹ fún wọn ní ẹ̀rí lórí ẹ̀. Ẹ fún wọn ní ẹ̀rí lórí ẹ̀. Ohun tó bá fi lè mọ́ Haúsá yẹn sọ wípé táwọn bá fojú àwọn oróṣù fúnra àwọn báyìí, àwọn trust, definitely wọn trust Sultan gan nìyẹn. Tó bá fojú ara àwọn oróṣù báyìí làwọn tó máa gba àwẹ̀. Wọn ò gbàwẹ̀ lánàá, táwọn gbogbo ayé máwẹ̀, àwọn ò gbàwẹ̀. Ó dẹ̀ ṣúọ́ fún mi wípé ohun tó fi lè mú nínú àwọn kájẹ́ pé 100% àwọn tó wà níbi mosque wa yẹn, tó yẹ pé à ń rí pé nínú èèyàn mẹ́wàá nínú wọn káàkiri ló bẹ́ẹ̀ pé èèyàn mẹ́wàá nínú wọn, èèyàn kan péré ló gbàwẹ̀ nínú wọn lánàá. Ó ṣúọ́ pé káàkiri gbogbo lẹ̀ Yorùbá àbílẹ̀ Ìgbò nkankan tí Haúsá bá fi lè táwúsá wà, ọ̀pọ̀lọpọ̀ wọn lánàá àwọn tí wọn ò gbàwẹ̀ ló pọ̀ jù. Kò dẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. Ní ọdún míì wà àyèmọ́ yọdún jọ́sí pé àwọn Haúsá máa ṣáájú wa ṣọdún torí pé wọ́n ṣáájú wa mú àwẹ̀. Ọdún yìí sì àwa la ṣáájú wọn máwẹ̀, àwọn ò tètè mú. Ẹ sì wá ń fọ́ọ̀sì Sultan, ẹ̀ ń fọ́ọ̀sì wọn lé wa lórí. Ẹ kà tẹ̀sí wá bira wa léèrè gan, ṣé Sultan gan, ṣé ìjọba Nàìjíríà ló sọ pé tó sọ wọ́n di authority fáwa mùsùlùmí, pé tí Sultan bá ti so ní káwa mùsùlùmí náà so, tí Sultan bá ti fẹ́ wẹ̀ ní káwa mùsùlùmí náà wẹ̀, tí Sultan bá ti wọṣọ ní káwa mùsùlùmí náà wọṣọ. Mo mú wá lápèjúwe bẹ́ẹ̀ mo fi jọra wọn ní o. Ṣé ìjọba Nàìjíríà ló sọ bẹ́ẹ̀? Ọdún wo, lásìkò wo, nígbà wo? Ìbéèrè ni. Ẹ dá mi lóhùn, ṣé ọkẹ́ mi ò bú anybody, mò ń béèrè ìbéèrè ni. Ìwọ tó bá ti fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn, ìwà fi ìbéèrè, wàá fi dáhùn béèrè mi ni, má béèbú. Ó lè táàgì mi, màá wá wo fídíò ẹ̀. Kì í ṣe èébú tẹ máa ń bú yẹn. Àìlésí ilẹ̀ fi máa ń béèbú, àìmọ̀kan ilẹ̀ fi máa ń béèbú. Má béèbú, dáhùn ìbéèrè ni pẹ̀lú mímọ̀ àti ẹ̀kọ́. So tẹ́ bá ti wá lẹ́rìí, tí ẹ̀ bá ti wá lẹ́rìí, tí irú wa bá wá dákẹ́rẹ́ ọ̀rọ̀ mùdírù tá a sọ̀rọ̀ lórí ẹ̀, kí lẹ wá ń pò alábòsí fún? Ṣé fẹ́ ká máa tẹ̀lé ìfẹ́ inú yín ni? Ṣé fẹ́ ká máa tẹ̀lé bídíà tẹ́yìn náà ń takò, tẹ́yìn náà padà wá ń ṣe yẹn? Ṣé fẹ́ ká máa takò ni? Ṣé fẹ́ ká máa tẹ̀lé ni? Ṣé ẹ fẹ́ ká máa tẹ̀lé bídíà tẹ́yìn ní ẹ̀ ń takò, tẹ́yìn náà wá ń promote yẹn, ká máa tẹ̀lé bídíà yẹn náà ni? Ẹ̀yin nílà ká ìtọ̀ under comment section. Bóyá mi ò rí ni, ẹ lè kọ́ mi, mo stand láti gba ẹ̀kọ́. Ṣó ti yé sí? Ìgbà wo ni ìjọba Nàìjíríà sọ pé Sultan Sokoto lólórí àwa mùsùlùmí, a gbọ́dọ̀ tẹ̀lé ni, gbogbo bá lè ṣe é ká ṣe? Ìbéèrè ni, ẹ dá mi lóhùn. Torí ohun tí mo mọ̀ nípa Sultan of Sokoto pọ́n ń jẹ Sultan of Sokoto ni wípé ìjọba Sokoto ni wọ́n máa
ni wọ́n máa bá ṣe sọ ni wọ́n gbàṣẹ lọ́wọ́ rẹ̀, àwọn ni wọ́n fi sultanu jẹ ní ìjọba ìbílẹ̀ wọn. Ìjọba Lagos State ò lọ́wọ́ sí, kò kàn wọ́n. Ìjọba Ọ̀yọ́ State ò lọ́wọ́ sí, kò kàn wọ́n. Ìjọba Kwara State ò lọ́wọ́ sí, ṣé Kwara State kò kàn wọ́n. Kò kàn wọ́n. So ṣé federal government ló sọ bẹ́ẹ̀ ni? Yí ẹ̀ wo, nígbà wo ló sọ bẹ́ẹ̀? Àwọn wo ló wà ń bẹ̀? Àwòrán tó yá dà, fọ́tò dà, fídíò dà, news wo ló gbé? Ẹ jẹ́ ká gbọ́. Ìyẹn náà bọ́ sábàlá àbẹ̀yẹ. Lẹ́yìn bẹ́ẹ̀, ìgbà wo gan lẹ wá bẹ̀rẹ̀ sí ní gbé sultan lórí? Tẹ́sí mọ̀ wípé sultan yìí wọn ò fijọ́ kan declare ara wọn as ahlu sunnati wal jamaa. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní gbé wọn lórí tó wá di wípé sultan ti wá di number one. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní gbé wọn lórí tó wá fi di wípé sultan of Sokoto ti di number 1 káàkiri gbogbo Nàìjíríà. Ìbéèrè tí máa bi ilé rèrè o, ṣé sultan of Sokoto ti di, ṣé wọ́n ti di ahlu sunna ni? Ṣé wọ́n ti di sàlàfíyà ni? Ṣé sultan of Sokoto ṣe kíni? Ṣé ó ti di sàlàfíyà ni? Ìbéèrè ni, mò ń béèrè ni o. Gbogbo wọn béèrè tí wọ́n bá ti dà mí lóhùn yóò dá. Ṣé wọ́n ti di sàlàfíyà? Torí lára nǹkan tá a kọ́, lára ìṣesí mọ́níhàjì sàlàfíyà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe bídà ẹ ò gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ ò gbọ́dọ̀ ṣe kíni? Ẹ ò gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ẹ gbọ́dọ̀ listen sí. Ẹ ò gbọ́dọ̀ bá a jókòó. Ẹ pàtì sáyé ẹ máa takò ni. Ẹ dákun torí tọ́lọ́ ṣé kí ní yìí sọ̀rọ̀ ṣá? Ẹ dákun mú bọ̀, ẹ fún ìṣẹ́jú kan sáré fi kọ̀nfàmù ẹ̀. Àbáwá kan ní the audio please. Mo ń bọ̀. Mo ń bọ̀. Ẹ dákun torí tọ́lọ́ ṣé kí ní yìí sọ̀rọ̀ ṣá? Ó ń sọ̀rọ̀ náà, àbáwá kí ní yẹn ń sọ̀rọ̀ bí wa, ó ń sọ̀rọ̀ bí ti kọ̀nfàmù, ó ń sọ̀rọ̀ bí. Naam. Nínú ta kọ́, ta ṣọ́, ta mú lórí mọ́níhàjì sàlàfíyà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá jó ní bídíà tẹ́tí rí wípé lágbájá oní bídíà ni. Number 1, ẹ ò gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ ò gbọ́dọ̀ bá a jókòó. Ẹ má họ́gì ẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé sultan of Sokoto ti di sàlàfíyà ni? Tẹ̀fí sọ wípé a gbọ́dọ̀ tipátipá ti kùkù ní wípé a gbọ́dọ̀ gbọ́ ìkéde wọn ká gbọ́rọ̀ lẹ́nu ní bídíà. Ṣé ó ti wọnú, ó ti lọ nínú mọ́níhàjì lórí mọ́níhàjì sàlàfíyà? Ẹ dákun ìbéèrè ni o, tẹ́ bá lè dáhùn yóò dá. Ìbéèrè ni, ǹjẹ́ sultan of Sokoto tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ṣé ó ti di sàlàfíyà ni? Torí wípé nínú mọ́níhàjì sàlàfíyà gbogbo ẹni tẹ́ bá ti rí gẹ́gẹ́ bí oníbídíà ẹ ò gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ṣé ń sọ fún wa sí wípé oníbídíà ká gbọ́rọ̀ lẹ́nu oníbídíà, ṣé ó ti lọ bẹ́ẹ̀? Torí pé mo gbọ́ bẹ́ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ o pé sultan of Sokoto yìí onítọ̀rí kọ̀ ni wọ́n. Ṣáàtì lè gbọ́ lẹ́nu onítọ̀rí kọ̀, ṣáàtì lè gbọ́ lẹ́nu onítọ̀rí kọ̀. Ó ní bàbá wa kan nìbàdàn kọ́ lè bá a lọ́rẹ̀ bàbá yẹn. Bàbá yẹn stand wọ́n ó gbé dáwà àwọn sórí wípé gbogbo onítọ̀rí kọ̀ làwọn máa tákù. Léṣe ọdí pé lára àwọn tó máa tákù yẹn náà
náà ni sultan náà wà, torí pé a ti gbọ́ bẹ́ẹ̀ pé sultan náà onítọ̀rí kọ́ ni wọ́n. So ìbéèrè ni wípé ṣá sì lè gba ọ̀rọ̀ lẹ́nu oníbídíà, tẹ́wàá lè dáwọn ọ̀béèrè yìí kò bá da púpọ̀. Ohun tí bá fi sọ nìyẹn wípé èmi ò lè brainwash mi, torí mo ohun tí mò ń ṣe, mo ní àròjinlẹ̀ fúnra mi, mo lè dánú kan ronú fúnra mi. Mi ò ṣe máa dúró pé kí lè ṣẹlẹ̀ bá fà kan wípé salamu alaikum àfá o, ẹ dákun kí ni ọ̀rọ̀ yìí wí, lẹ́nu tó máa fi mọ́ ọ̀rọ̀ ibi tó sáànì sí ni ó fi sọ̀rọ̀, yóò ṣàbùsí mímọ̀. Ṣùgbọ́n èmi náà ní kápá níwọ̀nba kí n dá ṣe bá sùn mi fúnra mi, kí n wádìí, kí n sì ṣe kí ni, kí n sì mú tọ́ọ̀bẹ̀. So tẹ bá sọ fún wa sí wípé a sì lè gba ọ̀rọ̀ lẹ́nu oníbídíà, ó dáńgbà ẹ̀. Ṣó ti wọnú tó ti ń pè, ó ti wọnú mọ́ ní àjì sàlàfíyà yín, ó ti wọ̀. Ìyẹn náà ti bọ́ sí abala kan. Mo tún wá rí àwọn kan sọ wípé lóòótọ́ sultan ó lè jẹ́ onísúfí ó yẹ onísúfí yẹn, ṣùgbọ́n ìjọba ti yọ lé wa lórí. Ṣé nígbàgbọ́ nípa ìjọba Nàìjíríà? Ṣé ń dìbò? Ṣé ìjọba Nàìjíríà ti di ìjọba ẹ̀sìn tó wá mọ ẹni tó tọ́ láti kéde fún wa? Ṣé ìjọba Nàìjíríà orí Islam lọ bẹ́ẹ̀sì lé tó fi wá mọ àwọn tó tọ́ tí wọ́n kàn fi fa ẹnìkan yọ? Ìbá ṣe aláwo wọn ò fẹ́ mọ̀, tó bá ti ń wé nǹkan kan sórí bíi láwọn abẹ́nìsìn, wọ́n kàn fàyọ fún wa, wọn ò dẹ̀ fẹ́ mọ qualification ẹ̀, wọn ò fẹ́ mọ mímọ̀ ní mímọ̀ ẹ̀ ṣe tó. Ìjọba Nàìjíríà kọ́ yọ fún wa báyìí, wọ́n sì ní pé olórí gbọ̀n mùsùlùmí ni ẹ, láláì pé àwọn àfájókòó, láláì ṣe ìfikùnlukùn pẹ̀lú àwọn onímọ̀ nínú ẹ̀sìn wa. Àfá mélòó ni ìjọba Nàìjíríà péjókòó tí wọ́n fi sọ wípé àwọn yan sultan ní olórí àwa mùsùlùmí tá gbọ́dọ̀ máa tẹ̀lé gẹ́gẹ́ bí ọba ìsìn? Ṣé ẹ̀yin fúnra yín máa ń dìbò? Ṣé gba ìjọba Nàìjíríà níjọba? Ìbéèrè tó wà ń bẹ̀yẹ̀ ni wípé, tó wà ní ọ̀rọ̀ tí mò ń bi yín ni wípé, ṣé ìjọba Nàìjíríà ti ìjọba ẹ̀sìn? Torí ohun tẹ́ ń sọ ni wípé àṣọ àṣeyọ́ pé ìjọba ti yàn lé wa lórí, ó ti yàn nìyẹn, àti gbọ́. Àwa náà gbà fún ìjọba, kó dàbí ń dìbò dáadáa. Mò ń dìbò dáadáa. Yes. Kódà mò ń sanwó orí. Mò ń san tax. Mò ń sanwó orí. Mo ti san ní January. Mo ti san nínú January, mo ti san tó kọjá, mo ti san. Tòun ti kémi ò ní, mò ń san. Alhamdulillahi Rabbil Alamin. So mo gbà fún ìjọba. Ṣùgbọ́n ṣẹ́yìn gbà, ṣé àwọn ọmọlẹ́yìn yìí ń dìbò, ṣẹ́yìn náà ń dìbò, ṣé ní káàdì ìdìbò lọ́wọ́, ṣé ní PVC lọ́wọ́, ṣé ní lọ́wọ́, káàdì tó fi ń dìbò ṣé ní, ṣé gbà á, ṣé ti gbà pé ìjọba Nàìjíríà ìjọba ẹ̀sìn ni? Gbogbo àwọn ìbéèrè yìí, ẹ ṣe fídíò, ẹ dáhùn ẹ̀ sincerely. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalam ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.